ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A gbé Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ tí a tún rí láti pàdé lórí ìkànnì yìí Seed of Life Television tí ó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ mi òun náà ni Samsoni Akíntọ́lá, ọ̀kan nínú àwọn olùjọ́sìn nínú ilé ìjọsìn onítẹ̀bọmi Emmanuel ní Odò Ọ̀nà Àpáta. Lónìí, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ohun tí a ó máa gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni fúrúgbìn pẹ̀lú omijé sì kórè pẹ̀lú ayọ̀. Fúrúgbìn pẹ̀lú omijé sì kórè pẹ̀lú ayọ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, lẹ́ẹ̀kan sí a yìn yín torí pé ẹ ṣe wá ní alààyè láti yẹ ọ̀rọ̀ yín wò. Bàbá, ògo ni fún orúkọ yín. Ó tó àkókò láti pín pẹ̀lú àwọn èèyàn yín nínú ọ̀rọ̀ yín. Ẹ̀mí mímọ́, ẹ wá ṣe olùtọ́kàn wa. A gbàdúrà fún gbogbo etí tí yóò gbọ́ àti ẹnu tí yóò sọ ní orúkọ Jésù. Ẹ ṣe ayé wa ní alábùkún fún, kí ayé wa kó má rí bákan náà mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bíbélì kíkà wa náà la máa rí nínú ìwé orin Dáfídì orí 139 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 6. Orí 139 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6. Ó kà báyìí: Olúwa, mú ìkólọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ká. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́, lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtì rẹ̀ wọlé. Tí a bá wo ẹsẹ̀ Bíbélì tí a ti kà yẹn, ó ní ṣe pẹ̀lú iṣẹ́ àyò kan tí a mọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí ènìyàn. Iṣẹ́ àyòwò náà ni mò ń sọ nípa rẹ̀, bí kò ṣe iṣẹ́ ọ̀gbìn. Àkókò méjì kan ṣe pàtàkì ní ìgbé ayé àwọn àgbẹ̀: àkókò ìfúrúgbìn àti àkókò ìkórè. A ó sì rí wípé àkókò méjèèjì yìí, àgbẹ̀ tó bá mọra rẹ̀ ní àgbẹ̀ kì í fi ṣeré. Gẹ́gẹ́ ní gbogbo ènìyàn kì í fi irú àkókò báyìí ṣeré, nítorí pé àkókò kan nínú méjèèjì yìí a máa farasin lọ́pọ̀lọpọ̀. Àkókò kan nínú méjèèjì àbí àkókò kejì a máa farahàn dáradára. Ìdí rèé tí Bíbélì fi ń sọ wípé fúrúgbìn pẹ̀lú omijé sì kórè pẹ̀lú ayọ̀. Kí ni àkókò ìfúrúgbìn? Kí ni àwọn ohun tó pè fún? Kí ni àwọn ohun tí àgbẹ̀ máa ń là kọjá tí ó lè ran àwa náà lọ́wọ́ tí a bá ń gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi? Tí a bá ń rìn ìrìn àjò wa ní ayé yìí gẹ́gẹ́ bí ẹni tó ní àfojúsùn láti kó ìkórè ní ọjọ́ kan ní ọjọ́ iwájú. Ohun tí a ó rí náà ni wípé àkókò ìfúrúgbìn ó jẹ́ àkókò tí kò rọrùn lọ́pọ̀lọpọ̀, torí pé ohun tí a ń pè ní irúgbìn fún àwọn mìíràn wọ́n á rí gẹ́gẹ́ bí oúnjẹ, ṣùgbọ́n fún àgbẹ̀ á rí gẹ́gẹ́ bí májèlé tí ò gbọdọ̀ jẹ, torí pé tí àgbẹ̀ bá jẹ irúgbìn yóò ṣe kí ni? Yóò kábàámọ̀ ní àkókò ìkórè. A ó wá rí wípé kí àgbẹ̀ kó má bàa jẹ irúgbìn, ó nílò láti ṣẹ́ ara rẹ̀
ó nílò láti kó ara rẹ̀ ní ìjánu, ó nílò oríṣiríṣi akitiyan àti wàhálà kó tó di pé àkókò ìkórè yóò ṣe kí ni yóò dé. Torí náà ohun mẹ́ta ni a ó rí wípé ó ṣe pàtàkì ní àkókò ìfúrúgbìn. Kí lóhun àkọ́kọ́? Òun náà ni irúgbìn rere. Yorùbá yẹn àbí tí a bá kà á ní èdè Yorùbá dáadáa, ó pọn wípé kì í kàn ṣe irúgbìn lásán bí kò ṣe irúgbìn rere. Ṣùgbọ́n Yorùbá sọ wípé àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ká. Ó ní ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ ní àkókò ní àkókò ìfúrúgbìn. Ó jẹ́ àkókò tí àgbẹ̀ yóò gbìyànjú láti rí pé òun ṣe ilẹ̀ rẹ̀ dáadáa. Ebè tí ó nílò láti kọ yóò ṣe kí ni? Yóò kọ́. Àkókò tí ó bá ń kọ ebè yìí, àkókò akitiyan ni, àkókò wàhálà ni, àkókò ìṣòro ni ló máa ń jẹ́ fún un. Pàápàá jùlọ nígbà tó bá mú irúgbìn yẹn lọ́wọ́ báyìí tí ebi sì ń pa á, tí ó sì ń wò ó ní pé ṣé kò wá jẹ́ kí n jẹ ohun tí mo ní lọ́wọ́ yìí. Ṣùgbọ́n ìfojúsùn rẹ̀ náà ni wípé tí òun ò bá ti irúgbìn yìí bọnú ilẹ̀, kò sí bí irúgbìn yìí yóò ṣe so ọgbọọgba àti ọgọgọ́rùn ní ọjọ́ ọ̀la. Nítorí náà yóò pé àgbẹ̀ láti fi ebi panú nírú àkókò yẹn, láti má rí irúgbìn rẹ̀ gẹ́gẹ́ bí oúnjẹ. Yóò rí gẹ́gẹ́ bí irúgbìn tí òun nílò láti gbìn, láti rí pé ọjọ́ ọ̀la òun kó òrè rẹ̀. Ìbéèrè tí a nílò láti béèrè lọ́wọ́ wa ní ìkóríta yìí náà ni wípé kí lohun tó wà lọ́wọ́ rẹ tí o rò wípé o ò lè fúrúgbìn rẹ̀, tí o rò wípé jíjẹ ni, tí o rò wípé ìwọ nìkan ni ó wà fún. Rántí wípé àgbẹ̀, oúnjẹ tí à ń jẹ lónìí ó jẹ́ ebi tí àgbẹ̀ fi pa inú rẹ̀ ní ọjọ́ tí àná ni. Ohunkóhun tí o ní lọ́wọ́ lónìí tí ó yẹ kí o lò fún arákùnrin rẹ, arábìnrin rẹ, lẹ́gbẹ̀ẹ́ rẹ láti lè jẹ àǹfààní, láti lè ní inú dídùn nípasẹ̀ rẹ̀ tí o sì tì mọ́wọ́. Ẹ̀kọ́ yìí sọ fún ọ wípé ìjẹ́ o lè kẹ́kọ̀ọ́ lára àgbẹ̀ láti rí pé ìwọ náà ṣe kí ni? O fúrúgbìn ohun tí ó wà ní ọwọ́ rẹ, láti rí wípé ní ọjọ́ ọ̀la ìwọ náà ṣe kí ni? Ìwọ náà kó èrè tó dáa. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ohun ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé lẹ́yìn tí àgbẹ̀ tí ó bá ti ohun yẹn bọlẹ̀, òun ni pé yóò máa mójútó, yóò máa ṣìkẹ́ rẹ̀. Ilẹ̀ tó bá nílò ajílẹ̀, àgbẹ̀ yóò rí pé òun ṣe kí ni? Òun fi ajílẹ̀ sí láti lè jẹ́ kí èrè oko yẹn kí ó pọ̀ dáadáa ará nínú Olúwa. Ìwọ náà nílò àti gbé ìgbésẹ̀ láti rí pé ó ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, gẹ́gẹ́ bí òǹtẹ̀lé Kristi, wípé ohunkóhun tí a fi sí ìkáwọ́ rẹ, èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ, èèyàn méjì lẹ́gbẹ̀ẹ́ rẹ, ọkùnrin ni, obìnrin, ọmọdé ni, àgbà ni, wọ́n jẹ ìgbádùn rẹ̀ láti lè fi ọkàn gbàdúrà fún ọ. Ohun kejì tí mo rí níyì òun náà ni pé ìjẹ́jẹ́ mọ̀ wípé tí àgbẹ̀ bá ń ti ohun yẹn bọlẹ̀, àgbẹ̀ á máa ní ìgbàgbọ́ kan wípé ohun tí òun ti bọlẹ̀ yìí ó di dandan kó ṣe kí ni? Kó mú èso jáde. Ìdí rèé tí ìwé Oníwàásù orí 11 ẹsẹ̀ 6 tí ó fi wípé ní kùtùkùtù fún irúgbìn rẹ àti ní àṣálẹ́ má ṣe dá ọwọ́ rẹ dúró,
nítorí tí ìwọ kò mọ èyí tí yóò ṣe rere yálà èyí tàbí èyí ni tàbí bí àwọn méjèèjì yóò dára bákan náà. Má ṣe jẹ́ kí rere kí ó ṣe kí ni kí ó lọ ẹ lára láti ṣe. Má ṣe dágara láti ṣe ohun rere nítorí pé òun fúrúgbìn ni. Ọ̀pọ̀lọpọ̀ a máa fúrúgbìn rere tó bá sì di ọjọ́ ọ̀la wọ́n á ṣe kí ni wọ́n á máa kó èrè ire tí wọ́n ti fúrúgbìn yẹn. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ a máa fúrúgbìn ibi tó bá sì di ọ̀la wọ́n ṣe kí ni wọ́n kórè ibi yẹn bákan náà. Ìdí rèé tí ò bá fi sọ wípé ohun tí ènìyàn bá gbìn òun yóò ṣe kí ni òun ni yóò ká. Ìbéèrè tí a nílò láti béèrè lọ́wọ́ ara wa náà ni pé kí ni mò ń fúrúgbìn? Ṣé ohun tí mò ń fúrúgbìn ohun tí n ó ká ni? Bíbélì yẹn wá ká nílẹ̀ ní ẹsẹ̀ 6 ó ní pé ẹni tí ń fi ẹkún rìn lọ́wọ́ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ lótìítọ́ dájúdájú òun ni wípé yóò fi ayọ̀ padà wá yóò sì ru ìtì rẹ̀ wọlé. Kí ni ìtì? Òun ni ìkórè lọ́pọ̀lọpọ̀. Kí ni ìtì? Òun ni àwọn èrè oko tí ó kọjá irúgbìn tí a fi lọ́lẹ̀ tí Ọlọ́run mú ìbísí wá sí orí rẹ̀ tí inú àgbẹ̀ yóò máa dùn nírú àkókò bẹ́ẹ̀ yẹn. Ohun kan tó dájú pẹ̀lú Ọlọ́run òun náà ni pé Ọlọ́run kì í da ọ̀rọ̀ rẹ̀. Ó ní pé àkókò ìkórè àkókò irúgbìn àti ìkórè kò lè ṣàì má sí. Ohun tó wá dájú náà ni pé ohunkóhun tí ènìyàn bá gbìn òun yóò ṣe kíni òun ni yóò ká. Ọ̀rọ̀ Ọlọ́run ó kàn sí ọ lónìí ó kàn sí mi lónìí wípé ohunkóhun tí Ọlọ́run bá fi sí ìkáwọ́ mi láti lè fúrúgbìn láti jẹ́ kí ìgbé ayé ẹlòmíràn kí ó dùn ju bí ó ti wà lọ, kí a má ṣe kíni kí a má fà sẹ́yìn láti lè ṣe eléyìí. Bí a sì ti ń ṣe eléyìí kí a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé ní ọjọ́ ọ̀la Ọlọ́run yóò ṣe kíni yóò sọ èrè rere padà fún wa. Bẹ́ẹ̀ ni yóò sì jẹ́ fún ọ ní orúkọ ńlá ti Jésù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run á gbé orúkọ yín ga torí pé Ọlọ́run ìgbà ìkórè Ọlọ́run àkókò ìfúrúgbìn ni ẹ̀yin Ọlọ́run. Ẹ kì í sí dá ọ̀rọ̀ yín. Nítorí náà a wá sí abẹ́ ọ̀rọ̀ yín ní àkókò yìí. A sọ jáde wípé gbogbo ibi tí a ti fi omijé fúrúgbìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ní orúkọ Jésù Olúwa jẹ́ ká fi ayọ̀ ká. Gbogbo àwọn tí ó kù díẹ̀ káàtó tí ohun tí ó wà lọ́wọ́ wọn ó jẹ wọ́n lógún ju ohun tí wọ́n lè fúrúgbìn lọ. Mo gbà ní àdúrà ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù irú àwọn ẹni bẹ́ẹ̀ Olúwa ó yá kàn sí wọn. Bí a ti rìnrìn àjò wa lónìí ní orúkọ ńlá ti Jésù Ọlọ́run alágbára ẹ̀mí tí fúrúgbìn ní orúkọ Jésù pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ̀yin Ọlọ́run ẹ ó sọ padà ní orúkọ Jésù nígbà tí àkókò bá tó ọ̀run ẹ yọ̀ǹda fún wa. Àdúpẹ́ torí pé ti gbọ́ ògo ni fún orúkọ ilé òkè ọ̀run ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Bóyá àkọ́kọ́ rèé tí òun bá wa pàdé lórí ìkànnì yìí a fẹ́ kí o darapọ̀ mọ́ wa nípa títẹ bọ́tìnì pupa lórí ohun tí ẹ fi ń wò wá yẹn tí a kọ subscribe sí. Tí ẹ bá ti tẹ̀ tán ẹ jẹ́ kí a tẹ àwòrán aago bákan náà ní orí ohun tí ẹ fi ń wò wá. Eléyìí ni ó máa jẹ́ kí ó máa rán yín létí ní gbogbo ìgbà tí a bá ti fi ètò sí orí agbàgbé. Bákan náà ẹ jẹ́ kí a mọ èròǹgbà yín kí a mọ ìbéèrè tí ẹ bá ní fún wa. A sì gbọ́ Ọlọ́run gbọ́ pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti lè fi ìdáhùn tí ó tọ́ ṣọwọ́ sí àlàáfíà fún yín.